Kókó inú ìròyìn ti àṣálẹ́ òní. Àwọn olórí ẹlẹ́sìn gbogbo ti sọ di mímọ̀ pé olùdarí tó pé ẹni ó lè kojú ìṣòro orílẹ̀-èdè yìí. Àwọn adánilọ́rọ̀ pè fún àyípadà rere nínú ìwà ìbàjẹ́ àti àjẹbánu. Àwọn àlùfáà rọ gbogbo kìrìsìtẹ́nì láti gbáradì fún ìdájọ́ lẹ́yìn ikú. Ẹ káalẹ́, ẹ sì kú ìsinmi ọ̀sẹ̀. Ìròyìn tàṣálẹ́ òní ló dé sétí ìgbọ́yín láti iléeṣẹ́ NTA Ijebu Òde. Ìkànnì alárágbàyídá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn yín. Adarí tó ṣe pàtàkì, èyí tó jẹ́ ẹni tí ó lè kó àwọn ènìyàn mọ́ra láti kojú ìṣòro ètò ààbò èyí tí ó fojoojúmọ́ mẹ́kẹ̀ẹ́ lórílẹ̀-èdè yìí ni kí ó yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbárùkù tì. Èyí ni àkórí ọ̀rọ̀ pàtàkì tí àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹ̀sìn gbogbo fi ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ ìjókòó ìpàdé wọn. Ahmed Jabani ló ṣàtótónu ìròyìn yìí ṣọwọ́ sí wa. Àwọn alága ti àgbègbè South East ti àwọn gómìnà gbogbo àti gómìnà ìpínlẹ̀ Ebonyi ìyẹn David Umahi ti gbóríyìn fún ààrẹ Muhammad Buhari ní kíkọ̀ tí ó kọ̀ láti ṣètò ìbọwọ́lù àbádòfin ètò ìdìbò sínú ìwé òfin. Ẹ̀wẹ̀, gómìnà Umahi ló sọ èyí di mímọ̀ lákòókò tí ó ń gba ọ̀gá àgbà tí ó ń rí sí ètò ìdánwò ti NECO ìyẹn ọ̀jọ̀gbọ́n Danka Ibrahim Òṣìṣì lálejò ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Abakaliki. Ṣíṣe òfin fún ìwà àjẹbánu nìkan kọ́ ni ọ̀nà tí a lè fi ṣe àṣeyọrí ìwà ojúkòkòrò àwọn ènìyàn ní orílẹ̀-èdè yìí bí kò ṣe jíjáwọ́ kúrò nínú ìwà náà pátápátá. Èyí ni ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu àwọn alẹ́nulọ́rọ̀ lákòókò tí gbogbo àgbáyé darapọ̀ mọ́ ṣíṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ ìgbógun ti ìwà àjẹbánu. Adéníyì Táíwò ló jábọ̀ ròyìn yìí wálé fún wa. Ṣíṣètò sílẹ̀ fún ọjọ́ iwájú lẹ́yìn ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba jẹ́ ohun kan pàtàkì láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn. Èyí ló mú iléeṣẹ́ amóhùnmáwòrán ti ìlú Èkó àti ìkànnì pẹ̀lú iléeṣẹ́ pẹ́tẹ́ ṣe ayẹyẹ ìfẹ̀yìntì àti àríyá àti òpin ọdún fún àwọn òṣìṣẹ́ tó ń fi iṣẹ́ ọba sílẹ̀ ní àwọn ẹ̀ka iléeṣẹ́ ìgbogbo. Amaka Owó ló jábọ̀ ròyìn yìí. Ikú ni òpin ẹ̀dá nínú gbogbo tí ènìyàn bá gbé ilé ayé ṣe. Ọ̀rọ̀ yìí ló ń tọ́ka sí ikú màmá Celestia Esther Olúfúnmiláyọ̀ Ọláníyan, ẹni tí ó sùn nínú Olúwa ní ẹni ọdún 63 tí àwọn ẹbí ará àti àwọn ọ̀rẹ́ ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Akọ̀ròyìn wájú ẹ̀pùpọ̀ Lábáwọn wà níbi ètò ìsìnkú náà ní ilé ìtẹ́ òkú ti Robana Micheli, Zoni Benelli, Abona Bonono. Ó jẹ́ ìyà tí ó ṣe mú yàn gan, even though mo ti sọ pé wọ́n wá sílẹ̀ ayé ó jẹ́ ní tó nípa ó dẹ̀ fi àpẹẹrẹ lélẹ̀ fáwọn ọmọ àti ọmọ ọmọ.
ẹ̀yin náà ti rí àpẹẹrẹ. Wọ́n jẹ́ èèyàn pàtàkì tí wọ́n nífẹ̀ẹ́ ọmọlàkejì. Wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé èmi gangan fúnra mi mi ò lè ṣe láti má bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ kan. Kì í ṣe sísọ̀rọ̀ nìkan nípa ríràn yàn lọ́wọ́ gan náà inú wọn máa ń dùn láti ràn yàn lọ́wọ́. ti Fúnláyọ̀ màmá Dàmọ́lá ó jẹ́ èèyàn tó dáa ní pàtíkúlà sẹ́mi ń ṣe la máa ń ṣe bí ẹ̀gbọ́n àtàbúrò nílé wa kò sí iye gbogbo bó ṣe wà nílé yẹn àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò wọ́n lè fi almost 20,000 ṣebẹ̀ láàárọ̀ ìkó tán lálẹ́ wọn ò mind so wọ́n lawọ́ gan wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí gbogbo àwọn ọmọlé ọmọ ọkọ ni ọmọ ẹ̀gbọ́n ọkọ ọmọ àbúrò ọkọ gbogbo wọn náà kó mọ́ra. kí a tó fi àdàgbà ètò ìròyìn tàṣálẹ́ òní kọ́ ẹ jẹ́ ká gbọ́ púpọ̀ inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. àwọn olórí ẹlẹ́sìn gbogbo ti sọ di mímọ̀ pé olùdarí tí ó péye ni ó lè kojú ìṣòro orílẹ̀-èdè yìí. àwọn alẹ́nulọ́rọ̀ pè fún àyípadà rere nínú ìwà àjẹbánu. lákòótán àwọn àlùfáà rọ gbogbo kìrìsìtẹ́nì láti gbáradì fún ìdájọ́ lẹ́yìn ikú. tó kì í dùn púpọ̀ ṣókí báyìí lọ bí oge níbi láòrí mọ fún ètò ìròyìn tàṣálẹ́ òní láti iléeṣẹ́ NTA Ijebu ìkànnì alárágbà ìdá èmi oníròyìn yín Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé òun ayọ̀ la ó sùn.